Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Ìwé Jòhánù orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ méjìlélógún títí fún mẹ́rìndínlógójì. Núdẹ̀yìn dédé rún è bí Jésù tó ń tọ́ wọn mẹ́yìn rẹ̀ náà bá sí Jùdíà. Wọ́n ìròdò níbẹ̀ náà ti ṣùrì bọmi. Jòhánù kẹ̀dẹ̀rẹ̀ bí yẹn ṣùrì bọmi ní Àìhónì nágbègbè Sálímù. Júdà ọwọ́ omi púpọ̀ bá níbẹ̀. Dédé ònìyàn ń bá síbẹ̀ à ń ṣùrì bọmi wọn. Àdéhà ń wí wọ́n ìpè Jòhánù jùsùnú túbú. Lákòókò náà rí àríyànjiyàn kan bá láàrin àwọn ọmọ ẹ̀yìn Jòhánù tó ń tọ́ ọmọ Júù kan lórí ọ̀rọ̀ àṣà ìwẹ̀nù. Wọ́n ìbá bọ Jòhánù. Wọ́n ìwé wọn fọ Rábì ẹni rè wá pẹ̀lú rẹ̀ lókè odò Jọ́dánì níjọ́ kìnnàánà ló jẹ́rìí rẹ̀ ọfọ gídéde ènìyàn wòran. Ó má ti ń ṣùrì bọmi lóye sí ọfọ déédéé ònìyàn ọ̀dọ̀ rẹran dẹ̀ ń gbàm lọ. Kí Jòhánù ìdáwọ̀n wọn ọfọ ọ́nìkan nílé rùn kúrún gbà lóye sí ọfọ ṣàfún látàjùlé ọrùn wa. Ẹmẹtí karùn-ún jẹ́rìí mi ọfọ ògùn irun ọfọ lóye ṣe mi rí Kristi náà ṣùgbọ́n ṣàrán mi ṣáájú rẹ̀. Ẹni ìbá ti ń nẹ̀yàwó òun rọ́kọ yàgò ṣùgbọ́n ọ̀rẹ́ ọkọ yàgò lè ródo lè ń gbọ́ ohun rẹ̀ inú yẹn mi yún gidigidi inú rẹ̀ mi yún Júdà ohun ọkọ yàgò Júdà náírà yọ mi ṣe dì kíkún. Òun lè ṣaláì máa gbòrin sí èmi kẹ̀dẹ̀rẹ̀ mi lè ṣaláì máa dì kékeré sí. Òun lè ṣaláì máa gbòrin jù mí lọ. Ọ̀nìkan nírè tókè wá ojú dédé ònìyàn lọ. Ọ̀nìkan nírè tí ayé wa ayé ronga ádámà sọ dédé irun rè sí táyé. Ọ̀nìkan nírè bá dẹ̀ tí ajulẹ̀ ọrùn wa ojú dédé ònìyàn lọ. Dédé rúrùn ti rí dédé rúrùn ti gbọ́ dédé náà pàtàrùn jẹ́ ìrẹ́. Àmọ̀ṣá ẹ̀sọ́ nìkan nírè gbẹ́ ìrẹ́. Ṣùgbọ́n dédé wọn rè dẹ́gba ìrì rẹ̀. Wọ́n fún èdìdì ọ̀fọ̀ ó ti tọ́rí Ọlọ́run Olódùmarè. Nítorí ọ̀fọ̀ ọ̀nìrí Ọlọ́run Olódùmarè ti ràn òun sọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè. Júdàfọ́ Ọlọ́run Olódùmarè èèfù ẹ̀mí hún nípa òṣùwọ̀n. Bàbá fẹ́ràn ọmọ ó dẹ́fu dédé rúnrún nẹ́pàtà òfújì. Ọ̀nìkan nírè bá dẹ́gbà ọmọ gbọ́ ó nẹ́yìí àìnípẹ̀kun. Ṣùgbọ́n ọ̀nìkan nírè dẹ́kọ̀ ó ń gbà ọmọ gbọ́ ìbínú Ọlọ́run Olódùmarè ó wà nòrò rẹ̀. Ọlọ́run Olódùmarè kò bù sí gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.